Basira. 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 Odidi mọ ọmọ mú mi ní òdodo. Ó gbé fóònù dání lọ́sàn àwẹ̀ tó yẹ kó máa ka Quran. Ó dá ìyẹn ò tẹ́ mo bẹ́ẹ̀ dín mọ́. Wo mo fẹ́ fún ẹ lówó yìí. Ó fẹ́ lọ bá mi wá bá mi mú lọ sí ọ̀dọ̀ àwọn oníbàárà. Wo eléyìí wàá fi lè so. Eléyìí wàá fún àwọn oníbàárà. O ti gbọ́ nǹkan tí mo sọ. Tó bá ti dé padà wàá gbé Quran. Odidi àyà kan ni wàá kà nínú Quran tí wàá gbé síwájú bẹ́lẹ̀ tí màá máa gbọ́ tí wàá kà fún mi tó bá ti dé. Gbà ó yá dìde bismillah. Ó yá mo ní kó dìde kó lọ ẹ̀rí. Owó tá aláàjì kó fún mi kí n kọ̀wó gan. Báwo náà ṣe ní kí n ṣe ṣe yẹn o? Kí n tọrọ, kí n rèso. Báwo máa ṣe pín báyìí? Eléyìí náà èso. 20 naira lóníbàárà ń gbà. Owó ìpọ̀ o. Ṣé màá dẹ̀ fẹ́ lè ra? Ọlọ́run dáríjì mi, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run dáríjì mi. Èmi á fẹ́ lè jẹun ni tá bá ti ṣínú o. Màá sọ fún aláàjì kó owó sọnù. Àbí? Ṣé ó pọn dandan ká máa ṣètọrẹ àánú nínú àwẹ̀ ni? Ẹ wo, mi á fẹ́ lè jẹun ní jàre. Aláàjì ò ní bí.